A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Àjọ olókoòwò TUC ti fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọjọ́ 14 láti fi jọ̀wọ́ èròǹgbà wọn àti ṣe àlékún ìdá 5 nínú ọgọ́rùn-ún 5% ti owó orí lórí epo bẹtiró tàbí kojú ìyanṣẹ́lódì jákèjádò orílẹ̀-èdè. Àjọ yìí ṣe àpèjúwe èròǹgbà owó orí yìí ní ìkàsí ọrọ̀ ajé economic wickedness tí wọ́n gbà lérò láti fi túbọ̀ mú ọmọ orílẹ̀-èdè kúṣẹ̀ẹ́ sí i pẹ̀lú ràbàràbà àyọkúrò ìrànwọ́ ọ̀hángógó àti ìṣòro ọrọ̀ ajé tí kò tíì tán nílẹ̀. Nínú àtẹ̀jáde tí ààrẹ gbogboògbò Festus Osifo àti akọ̀wé gbogboògbò Nuhu Torojọ bu ọwọ́ lù ní TUC ti kan ìjọba lábùkù lórí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ìgbìyànjú àti mọ̀ọ́mọ̀ fìyà jẹ ará ìlú. Ẹgbẹ́ yìí ṣe ìkìlọ̀ wípé àwọn kò ní bẹ́sùbẹ̀gbà àti kó àwọn òṣìṣẹ́ Nàìjíríà jọ pẹ̀lú ẹgbẹ́ civil society àti àwọn ẹgbẹ́ ìdàgbàsókè mìíràn fún ìyanṣẹ́lódì bí ìjọba bá kọ̀ àti wọ́gi lé àlékún owó orí epo. TUC ní pátápátá ni àwọn kọ ìgbésẹ̀ ìjọba àpapọ̀ lórí àlékún owó orí epo. TUC parí ọ̀rọ̀ wọn pẹ̀lú ọ̀rọ̀ sí ìjọba àti àwọn adarí olóṣèlú wípé ó tó gẹ́, orílẹ̀-èdè lẹ́tọ̀ọ́ sí ìdájọ́ òdodo, wọn kò lẹ́tọ̀ọ́ sí ìyà aláìlópin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Aṣòfin àná láti ìwọ̀ oòrùn Kogi Sẹ́nẹ́tọ̀ Dino Melaye ti bu ẹnu àtẹ́ lu ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu lórí ìnákúná owó àti bí ó ṣe ń fi gbogbo ìgbà yá owó. Lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise ni Melaye ti fi ẹ̀hónú rẹ̀ hàn wípé pẹ̀lú bí ìjọba yìí ṣe ń bá a lọ, ó ṣeé ṣe kí ìjọba Tinubu bẹ̀rẹ̀ sí yá owó lórí loan app pẹ̀lú àwọn ilé ìfowópamọ́ fintech tí ó wà lórí ẹ̀rọ ayélujára lórílẹ̀-èdè. Ọ̀rọ̀ Melaye yìí ń wáyé lẹ́yìn tí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin fi ẹ̀hónú rẹ̀ hàn lórí gbèsè tí ìjọba àpapọ̀ ti jẹ kalẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń fi gbogbo ìgbà pòǹgbẹ owó yíyá láti ilẹ̀ òkèèrè. Melaye ní èéṣe tí ààrẹ fi máa yá $1.7 billion láti World Bank, èéṣe tí ilé aṣòfin fi bu ọwọ́ lu owó tí ó tó $21 billion tí àwọn mìíràn sì tún ń bọ̀. Melaye sọ gbangba wípé ìṣèjọba yìí wà lára ìṣèjọba tí ó ya onínàkúnà jù nínú ìtàn. Aṣòfin àná ṣe àpẹẹrẹ ànádànù owó tí ààrẹ ná lórí ọkọ̀ òfurufú tuntun. Ó ní ṣé ààrẹ tí ó fẹ́ gbógun ti ànádànù rèé? Ọkọ̀ tí wọ́n rà tí wọn kò gbé kiri àárín orílẹ̀-èdè àyàfi Monaco àti Paris. Melaye ní àwítán àwọn kan tún ń pe ọkọ̀ òfurufú ààrẹ ní ẹ̀bùn. Ta ni ó fi ta á lọ́rẹ? Bí ó bá jẹ́ wípé ẹ̀bùn ni lótìítọ́, èéṣe tí wọn kò ṣe ìkéde ẹni fi ta wọ́n lọ́rẹ? Ìdí nìyí tí wọ́n fi yọ Tom David kúrò nípò nítorí ó gba ẹ̀bùn, ó sì kọ̀ láti kéde ẹni ta lọ́rẹ ẹ̀bùn góòlù aago ọwọ́. Ó ní wọ́n mọ̀ọ́mọ̀ pè é ní ẹ̀bùn nítorí ilé aṣòfin kò bu ọwọ́ lu owó tí wọ́n fi rà á. Láti ìgbà ìṣèjọba Tafawa Balewa, Azikiwe títí dórí Buhari, gbogbo ààrẹ àti prime minister orílẹ̀-èdè ló ń lo Mercedes-Benz S-Class gẹ́gẹ́ bí ọkọ̀ ìjọba. Ààrẹ ń lo irúfẹ́ German Mercedes-Benz tí ààrẹ Trump ń lò ní US. Ẹ̀dẹ̀ ní ẹ fẹ́ ṣẹ́gun ànádànù. Ó ṣe ìrántí ilé ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ tí ìṣúná wọn ò ju $150 billion, ṣùgbọ́n lónìí ààrẹ ti ṣe àlékún rẹ̀ sí $300 billion láti sọ di parastatal tàbí Ministry of the Villa. Ààrẹ tó dé pẹ̀lú renewed hope ra yacht, Cadillac aircraft, ṣe àlékún owó àwọn aṣòfin ilé ìgbìmọ̀ jẹ gbèsè rẹ́kẹrẹ́kẹ́. Bí ó bá jẹ́ wípé lótìítọ́ ni wọ́n ń pa owó, èéṣe tí wọ́n tún yá owó débi wípé ẹ̀rù bà agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí.
Alukoro fún iléeṣẹ́ Dangote ti sọ lónìí wípé orílẹ̀-èdè kò lè ní ìṣòro àìsí epo pẹ̀lú ìyanṣẹ́lódì tí ẹgbẹ́ NUPENG gùn lé, ìyanṣẹ́lódì tí ó bẹ̀rẹ̀ lánàá ọjọ́ Ajé tí àwọn ẹgbẹ́ mìíràn náà darapọ̀ mọ́ nílẹ̀ yìí àti lókè òkun, ní iléeṣẹ́ ìfọpo Dangote tó tóbi jù láfíríkà ní àwọn ti gba dẹ́rẹ́bà tiwọn lọ́tọ̀ láti bá wọn pín gasoline fún àwọn oníbàárà retailers, gẹ́gẹ́ bí agbẹnusọ Anthony Chejina ṣe sọ fún iléeṣẹ́ ìròyìn AFP. Ó fi kún un wípé ìjíròrò ń lọ lọ́wọ́ láàrin NUPENG, ìjọba àti iléeṣẹ́ wọn. Lẹ́yìn èyí ni ìròyìn yàjóyàjó dé sí etí ìgbọ́ wípé ẹgbẹ́ elépo àti afẹ́fẹ́ gáàsì NUPENG ti fagilé ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́ jákèjádò orílẹ̀-èdè látàrí fàákájà tí wọ́n ní pẹ̀lú iléeṣẹ́ ìfọpo Dangote. Ọjọ́ Ajé ni NUPENG kéde ìyanṣẹ́lódì láti fi ṣe ìfẹ̀hónúhàn lórí bí iléeṣẹ́ Dangote ṣe kọ̀ àti jẹ́ kí àwọn òṣìṣẹ́ rẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́, pàápàá jùlọ NUPENG. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìyanṣẹ́lódì yìí wá sópin lẹ́yìn tí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn jọ pa ohùn pọ̀ níbi ìpàdé tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS pè. Níbi ìpàdé yìí láti rí mínísítà fún iṣẹ́ àti ìgbanisíṣẹ́ pẹ̀lú àwọn òṣìṣẹ́ àjọ alámòjútó ọ̀rọ̀ epo. Bákan náà ni Seyi Dantata náà darí ikọ̀ wá láti iléeṣẹ́ Dangote. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́, Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì àti àwọn èèyàn jàǹkàn-jàǹkàn ni wọ́n gba àdúrà pẹ̀lú ọ̀rọ̀ ìyànjú fún ìrètí àti ìlọsíwájú orílẹ̀-èdè títí kan àlàáfíà fún Ààrẹ Bọ́lá Tinubu. Ọ̀rọ̀ àti àdúrà wọ̀nyí jẹyọ níbi àṣekágbá ayẹyẹ 100 ọdún ìjọ Kérúbù àti Séráfù tí ó wáyé lónìí ní ilé Seraphim, Maba, ìpínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé lára ètò fún ayẹyẹ yìí láti rí ìsìn àdúrà àti ìrònújinlẹ̀ lórí ọjọ́ ọ̀la fún ìjọ àti orílẹ̀-èdè. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ, Ọbásanjọ́ tí ó jẹ́ àlejò pàtàkì fi ìmoore rẹ̀ hàn sí àǹfààní tí ó ní láti rí ayẹyẹ 100 ọdún àṣeyọrí ìjọ yìí, bí ó ti pè é ní oore-ọ̀fẹ́. Ọbásanjọ́ tí aya rẹ̀ Ìyáàfin Bọ́lá Ọbásanjọ́ ṣaṣojú ṣe àpèjúwe ilé Seraphim ní ilẹ̀ mímọ́. Ó ní ayẹyẹ 100 ọdún yìí ṣe àpẹẹrẹ ìyípadà rere fún orílẹ̀-èdè nítorí Nàìjíríà jẹ́ ilẹ̀ tí ó ń ṣàn fún wàrà àti oyin. Ó jẹ́ ojúṣe wa láti gba àdúrà kí àǹfààní yìí lè máa tẹ̀síwájú. Ọba Adéyẹyè wàásù lórí ìṣọ̀kan fún ìjọ àti Nàìjíríà, bí ó ti ní ayẹyẹ yìí kò ṣeé gbàgbé láéláé. Ó jẹ́ àlá rere àti àṣeyọrí olóògbé Bàbá Aládùúrà Moses Orímọládé. Ọba Adéyẹyè ní ayé ń yí lọ, bí ó bá tó àkókò gbogbo rẹ̀ á dìtàn, ṣùgbọ́n kí ni ó yẹ kí wọ́n rántí wa mọ́ nígbà tí a bá lọ tán? Ó ní kí a wo àwòkọ́ṣe lára olùdásílẹ̀ ìjọ CNS, kí a gbin igi tí yóò wà lẹ́yìn tí a bá lọ tán tí yóò ṣe àǹfààní fún ìran tí ó ń bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.